ní agbègbè ìwádìí gbogbo owó tó kù ilé jẹ́ àpòrẹ́ níbi tí lọ́ba ọ̀gá rẹ̀ bá a fún wọn tọ̀ sọ̀ sí àgbà. Lọ́ba bá ìyàwó adágún ẹ̀ àárẹ̀ wọn tọ̀ sáà ní ìwádìí ẹ̀ máa fún un. Lẹ́yìn àwọn ẹ̀ráyé ẹ wo dé oríta onílé oríta o bá ní èsù májọ oríta o onílé oríta o bá ní èsù májọ oríta o. Ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ Jésù. Sorry, Jésù, tí ọ̀nà ti rí, ṣé o ti rí báyìí, ó ti rí, sórí wo, Jésù láàkiri òkò, Jésù ó sí o, máa ṣí ẹ̀, ó lé oríta. Sórí báyìí. Tí mi ò bá rí ibi èmi sọ. Àwáyé ọlọ́wọ́jà wáyé. Ọ̀gbọ́ tá a bá kú ẹ. Jésù ó ní lórí bàbá gbogbo ọ̀dọ́. Confirm. So ti rí confirm. Díẹ̀. Ó ń gbé fún wọn nìyẹn o, so ti rí máa share program yìí, máa share ẹ̀, Èṣù láàkiri òkò, so ti rí wò ó, ẹ̀yà tún wo confirm mi, tún wò ó, wò ó, máa wò ó. Ó ti rí báyìí confirm.
Èṣù, 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 Èṣù. So ti rí tú wò. Ìgbà ìwáṣẹ̀ àti Adùn Àṣà Yorùbá TV. Ẹ fọ́lọ̀ ẹ share, ó yẹ fọ́lọ̀ ẹ share. Ìgbà ìwáṣẹ̀ àti Adùn Àṣà Yorùbá TV. Ìlú Ìsánúsí la wà, Ìsánúsí, ìlú Ìsánúsí la wà, confam. So ti rí báyìí, Adùn àti Àṣà ilẹ̀ Yorùbá. So ti rí báyìí, ẹ share program yìí, so ti rí.